ẹ̀yin èèyàn ẹ dákun o, igi ewédú ò ní wó pa wá o. Mo ti máa ń sọ fún wa pé gbogbo àwọn fásìsì tá a máa ń kọ sí àwọn comment section tèmi, èmi ò ní kálukú mọ́ kọ̀mẹ́ǹtì o. Bẹ́tẹ̀ bá fẹ́ tákù mi lórí àwọn issue pé èèyàn fẹ́ yàwó, èèyàn ṣe kinní kan. Ẹ má mọ̀ mú àwọn verse hàn bí ṣe bí àwọn Matthew 19:5, bí Exodus 21:10 lẹ́mọ̀ fún èmi. Tẹ́ bá fẹ́ tákù mi, ẹ bá mi wá àwọn verse tó máa wà directly in contradiction with what I'm talking about. Mo ti máa ń sọ fún wa several times pé èèyàn méjì di ọ̀kan is not equivalent to monogamy. It is equivalent to what? To sexual intercourse. Two becoming one yẹn tẹ́ni yìí kọ yìí nísìn is talking of kẹ́ẹ̀dóra yín. Báwo ni èèyàn méjì ṣe fẹ́ di ọ̀kan? Two can become one by joining. The same becoming one náà ló sọ ní 1 Corinthians 6:16 pé if you join with an harlot you become one. Becoming one yẹn tẹ́yìn interpret pé òní monogamy yẹn is talking of sex. Nǹkan tí Ọlọ́run ní ká ṣe ká fi di ọ̀kan òun gan lẹ́yìn ò ṣe. Ẹ kàn ṣe wá ṣe interpretation apart from pé two, a man and a woman, is still speaking against same sex union. Kò gbúdọ̀ jẹ́ ọkùnrin méjì àbí obìnrin méjì àbí ọkùnrin méjì obìnrin kan àbí obìnrin méjì ọkùnrin kan. Ọkùnrin kan àti obìnrin kan at the same time. Nǹkan tí bẹ́ẹ̀ yẹn ń sọ nìyẹn o. Àmọ́ nígbà tí ẹ bá mú nǹkan tẹ́ bá hun jọ pọ̀, ẹ wàá mọ gbogbo àwọn nǹkan yìí òun ló ń fà tí àwọn obìnrin fi ní problem, táwọn obìnrin fi misbehave. Tẹ́ ẹ bá wà ní ibì kan tó ṣe wípé ẹnìkan ṣoṣo ní ń tajà, there is going to be this spirit of monopoly tẹ́ni yẹn fi máa misbehave sáwọn customer. Òun náà ló máa ń ṣẹlẹ̀. The mindset of monogamy tí àwọn obìnrin ní ni wọ́n fi máa ń frustrate ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ tó ń fẹ́ wọn. Yàtọ̀ fọ́kùnrin tó kàn lè tó ya láìda ọ̀tọ̀ láàyè àwọn tàwọn yẹn. But obìnrin tó ti ní mentality wípé èmi nìkan lẹ́ni ó máa ń fẹ́ títí kó fi yà wá. Irú obìnrin yẹn máa misbehave wà burúkú lọ́pọ̀lọpọ̀ wọn máa ń padà ń fa ayọ̀ ọ̀fọ̀ ni. Mo dẹ̀ sọ fún yín pé verse tẹ́ ń kà yìí is not equivalent. N tó ń bá tí verse yìí ń sọ ni pé ẹ dóra yín. Báwo ni kò tí ẹ dúró sí becoming one nìkan, ó ní one flesh. Ara kan. Báwo ni èèyàn méjì ó ṣe di ọ̀kan? Táìmù tẹ́ ń dóra yín yẹn ọ̀kan ni yín. Tí èèyàn tó kọ́ débá kó tó gbàgbọ́ ó ti níyàwó tó pọ̀, ṣé ó máa lọ bẹ́ wọn lórí ni? Mo ń sọ fún yín pé that verse is joining. Ìdídó ni Ọlọ́run fi ń so àwọn èèyàn méjì pọ̀. Torí ẹ̀ la ṣe ń sọ pé tó bá tí ní ọkọ má dó oko. Torí tó bá ti dó ọkùnrin ó ti di one pẹ̀lú rẹ̀. One tó di pẹ̀lú rẹ̀ yẹn tó bá bẹ̀rẹ̀ sí ń hùwà burúkú tó bóyá lẹ́mìí èṣù ni, kò sí bó ṣe fẹ́, orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè ṣàánú rẹ̀. Ní tá à ń sọ nìyẹn. Tó o bá fẹ́ di ọ̀kan pẹ̀lú ọkọ rẹ, máa dó ọkọ rẹ, máa dóra yín. Yẹn ló máa bond yín. It is scientific and it is also scriptural. Bẹ́ẹ̀kẹ́ wá máa interpret ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìtó, bẹ́ẹ̀ ṣe ń sọ nílé ń túká, bẹ́ẹ̀ ṣe ń sọ nílé ń túká, kán tó di pé njò lè mi ti ẹ̀dá yé ná, kán tó di pé bírú àwa ìgan lẹ́ ti ń sọ̀rọ̀ yìí. And as much as tẹ́ ṣe ń sọ, all of this divorce we are seeing around now started with honey sweetie. All the bad women you are seeing today, they have been pretending to be good. You understand me? Mo sọ fún pé fásì ẹ fi ń kọ́ bá àwọn obìnrin. Nǹkan tí ó ń sọ níbí ni pé ìgbà tó ní tó bá ti darapọ̀ mọ́ onípanṣágà which is harlot, ó ti di ọ̀kan. Kí lè tẹ̀ lọ interpret ìyẹn náà as monogamy? Dídi ọ̀kan tí scripture ń sọ ni pé ká ní tá bá ti dóra wa á di ọ̀kan. And that is the thing tí Ọlọ́run fi ń sòyàn pọ̀. Òun kọ́ ni monogamy. Kẹ má kẹyẹ tanra yín, kẹ kúrò, kẹ mọ́ tanra yín mọ́. Ẹ má máa tẹ àwọn verse yìí sí ibi tí èmi bá wà mọ́. Mo ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nǹkan tó máa so wọ́n pọ̀ pẹ̀lú tó máa mú wọn di one pẹ̀lú ọkọ wọn, wọn ṣe. Eléyìí nísìnyìí tó sunkún lọ sórí program Alhaji Njọ́sí tó ní ọkọ òun ti lọ ṣe bígámì tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣépè fún bọ̀dá yẹn. Eventually nígbà tá padà gbọ́ the other side, ṣe mọ̀ wípé ní 12 months ni ó fi gbogbo pamọ́. Ìyẹn ní rárá o, 6 months ni o, òun ò láìkí okó, òun ò ṣe gbásàwò. Jọ èèyàn tó mú ọ lọ registry tó mọ̀ pé kò ní another option mọ́, tó wá gbé òbò pamọ́ fún 6 months. Sọ̀rọ̀ nǹkan ọmọ sí òròwọ gan létí, sí ọmọ ọrùn létí. Nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tí olókòbó yín ó bọ̀ kò ní ìbọ̀.
ìgbà abẹ́rẹ́ ló lòun ó bọ̀ lókun ntán ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ fi di ọ̀kan ẹ ní ṣe yẹn ẹ wàá mọ ya bátà ní ọ̀rọ̀ ẹ mọ interpret nǹkan to fulfil your selfish interest mo ń sọ fún pé ẹni méjì di ọ̀kan kò sọ̀rọ̀ nípa ohun tó ń sọ nípa ní sex bẹ́ẹ̀ tí ó sọ yín dọ̀kan gan lẹ̀ ṣe ẹ lọ ń ṣe wrong interpretation gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń wí yìí ẹ rí wípé ní ayé àtijọ́ kó tó di wípé ńgbà tí kí Kristi tó dé gan ẹ rí wípé àwọn chief priest àwọn olórí àlùfáà nìkan ni wọ́n ní àṣẹ láti lọ ní holies of holies ẹ̀gbà tó di wípé aṣọ ìkélé temple fàyà tó ní kálukú ní access that we started going into all of these things ká lọ rèé kà fúnra wa ibẹ̀ gan láti wá róríṣiríṣi àwọn èèyàn pé àwọn nǹkan pé gbogbo nǹkan tá à ń sọ ìgan kò fi gbogbo ara rí bẹ́ẹ̀ tààrà mò ń sọ fún yín ẹ má máa jẹ́ kán máa tàn yín ọkùnrin tó bá máa ṣe nǹkan tó wù kò ń ṣèwọ ló máa sọ fún un tí ò bá dẹ̀ sí nínú kádàrá ọkùnrin pé yóò fẹ́ ìyàwó ìwọ nìkan náà ni yóò fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán di polygamist lénìí kò ever sí nínú àjẹ́ndà wọn àwọn tí wọ́n ní lẹ́mìí pé àwọn ò fẹ́ ìyàwó púpọ̀ gan they ended up with just one woman because ìyàwó tán fẹ́ ó ti mọ̀ wípé tó at some point ọkọ òun lè fẹ́ èèyàn míì ó tètè behave wa rẹ̀ ó tètè ṣe normal ńgbà ọkùnrin wá wò pé tó kí mo tún wá kiri ẹni náà ó kúkú ti ṣe ìwọ̀n tó lè ṣe eventually ìkan náà padà fàdàgbà ètò rọ̀ sí bẹ́ẹ̀ àwọn tán dìídì plánù níbẹ̀rẹ̀ ayé wọn wípé ẹyọ kan làwọn ó ṣe àwọn náà wá ń ṣe méjì ṣe mẹ́ta nítorí wípé mentality pé èmi nìkan ìwọ nìkan ní ìjókòó tì yẹn ó affect brain àwọn obìnrin yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń hùwà burúkú wọ́n bẹ̀rẹ̀ sí ń frustrate ọkùnrin frustration yẹn òun ló wá padà eventually ti àwọn ẹni yẹn síta gbogbo àwọn tán sì ń sọ fún yín pé kinní kan ẹnìkan lọ́ọ́ jókòó tì irọ́ ni wọ́n pa mo sọ fún yín pé wọ́n ní ìyàwó tán fẹ́ pamọ́ all of these people wey dem dey tell you say na one woman dem get wife wey dem keep somewhere mo ń sọ fún yín ẹ má jẹ́ kí àwọn fásitì yìí kó sí yín ní orí kẹ́ ẹ wá mọ hùwà burúkú kẹ́ ẹ mọ gbé òbò pamọ́ kẹ́ ẹ mọ wà ń jẹ kẹ́ ẹ mọ ṣe normal kẹ́ ẹ mọ fíwù pé bóyá nítorí wípé sátífíkẹ́ẹ̀tì rẹ́gísítírì yẹn òní yóò fi okó ọkùnrin sínú gò àbó òní yóò mú kí ojú rẹ̀ kó fọ́ kó mọ́ ríran rí ẹlòmíì mọ́ mo ní kẹ́ ẹ ṣe normal tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tọ́jú àwọn the role tó yẹ kẹ́ ẹ play rẹ̀ mọ̀ yán o mò ń wí o ẹ̀yin tẹ̀sí ń kó ti vaasi ẹ má máa fi hàn vaasi sọ́ndà péjì tèmi mọ́ ẹ lọ fi sí péjì míì don't come out mo sọ fún pé this verse is not talking of monogamy it's talking of sex àbí kí lè tẹ̀ ń ṣe bí wípé ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ báyìí báwo ni èèyàn méjì ṣe fẹ́ di kan tí àwọn télọ̀ tí wọ́n ránṣọ tán bá ní aṣọ méjì tán nìkan ní ọ̀tún tán nìkan lósì tán fẹ́ kí méjèèjì di kan ṣé bí wọ́n máa ràn pọ̀ ni tí èèyàn méjì tí o kó ọkùnrin tó bá wọnú òbò ẹ tẹ ẹ dóra yín ìgbà yẹn lẹ́ẹ̀dì one táìmù yẹn you guys are one nǹkan tí scriptures ń sọ nìyẹn kí o kò ṣe pé monogamy ló ń bá wí ní ilẹ̀ Israeli is just only one country only one nation of Israel ó dẹ̀ ní ẹ̀yà méjìlá 12 tribe of Israel each ẹ̀yà Israeli ni ló ní peculiarity tiwọn bá a ṣe wà yìí àwọn kìrìsìtẹ́nì míì sì bìlífù pé ẹni tóbìnrin tó bá ti wọ ṣòkòtò yóò lọ́rùn àpáàdì some Christians still believe that a lady must not wear trouser àwọn míì they don't believe pé káwọn ọmọ sàndá mẹ́wàá yóò mú àwọn lọ́rùn táwọn ò bá sàndá mẹ́wàá yóò mú àwọn lọ́rùn àpáàdì and they are Christians bẹ́ẹ̀ bá ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà ìyókù history ni the rest is history mo sọ fún pé the choice you make about a woman is your personal choice ìyẹn ò ká anybody all what is normal all what you should do is that lọ́ọ̀rẹ́ sanwó orí gbogbo ẹni tó bá ń dó lọ́ọ̀rẹ́ sanwó orí ẹni tó ń dó gbogbo ẹ̀yin tẹ́ ń gbóbó ọ̀fẹ́ pamọ́ tẹ́ ń gbóbó lẹ́ẹ̀ náà fáwọn ọkùnrin lọ́fẹ̀ẹ́ ẹni wọn lọ́ọ̀rẹ́ sanwó orí yín mò ń sọ fún yín gbogbo àwọn májẹ̀mú yìí èwo nínú àwọn tó ń pa á mọ́ tí wọ́n ń ṣe ni wọ́n ń pa á mọ́ because selfishness láti fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní àwọn obìnrin yẹn ń ṣe kì í ṣe pé torí ìfẹ́ ìwọ tó gbé òbò pamọ́ fún odidi 6 months let us work with your own figure ọkọ rẹ ní 12 months ló fi gbóbò pamọ́ ìwọ ní oṣù mẹ́fà ni let us work with your own oṣù mẹ́fà o gbé òbò pamọ́ fún oṣù mẹ́fà ẹni tó gbóbò pamọ́ fún oṣù mẹ́fà ẹni tó fẹ́ ẹni kóòtù o tó tún fi ọ́n ṣọ́ọ̀ṣì ó wá lọ ọ̀wá rí ńlé mọ́ sọ yẹ kó ọmọ sunkún ọyọ ọmọ sunkún ọyọ ọmọ dunnú ni because normal ẹni tó lè gbóbò pamọ́ fún oṣù mẹ́fà kò yẹ kó dùn ọ̀tọ́ bá lọ ọ̀ ní ìdí ẹ̀mọ́ náà nù àbí láàrin èmi àti ẹ má máa tanra yín ẹ
ẹ má fi hù pé bóyá tẹ bá ṣe nǹkan tó wù yín pé bóyá kinní yẹn ó fún yín ní license to misbehave or to do something that is not supposed to be. Don't see that thing as pé òun ni license for you to start. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n fi lé ọkọ wọn lẹ̀ yìí mélòó wọn léèyàn fẹ́ kà nínú DM tí wọ́n mọ̀ béèrè pé ẹjọ́ Sabọ́sẹ̀ ṣé ẹ̀ ń ṣe matchmake kàn tiẹ̀ matchmake àwọn bí ṣe káwọn tiẹ̀ lọ ṣe second wife àwọn ò tiẹ̀ mind. Tẹ́ bá ń béèrè pé kí ló ṣe yín ní kí ló ṣẹlẹ̀ sí ìrìn àjò yín tẹ́lẹ̀ wọ́n láwọn fúnra àwọn ni àwọn kúrò nítorí ọkọ àwọn ó ń ṣètà ni ngbọ̀n wá bọ́ síta tán bọ́ sí ìgboro náà torí pé ìgboro rẹ̀ rìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi ọkọ wọn lẹ̀ many things tí wọ́n mọ̀ ní ìsìn tán bá mọ̀ ni wọ́n ní kúrò ní ọ̀dọ̀ ọkọ yẹn. Mò ń sọ fún yín pé tẹ́ obìnrin bá ti mọ a lot of things tó yẹ kó mọ̀ ni ó máa affect choice ẹ̀ gan. I'm telling you tí n bá ti mọ̀ pé ọkùnrin lè dìde kó jí kó lóun fẹ́ lọ ṣe tó wù ó lóun fẹ́ lọ fẹ́ yàwó that one alone will affect my choice of man. Màá ètè lajú mi lẹ̀ màá fẹ́yàn tó sùn tí ìṣe tí ó jí tí ọmọ hùwà burúkú torí ọkùnrin hùwà burúkú o kò hùwà burúkú ìyẹn ò yí rèézí wípé ó lè ṣe ń tọ́ bá wù létà. Ẹ má máa tanra yín mọ́ ẹ mọ wá kọ àwọn fásìsì tó jẹ́ pé látọdún tẹ́ ti ń kọ́ ṣé bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wá burú tó débi wípé àti ẹ̀wá nírẹ́ nìkan tí ó pa ọ̀rọ̀ yẹn tí ó pa mọ́. Mo sọ fún yín pé nǹkan tọ́rọ̀ yẹn túmọ̀ sí yàtọ̀ gbogbo àwọn tí wọ́n ti fọkọ wọn lẹ̀ tí wọ́n ti jáde tipẹ́tipẹ́ nítorí this same thing yàtọ̀ fọkùnrin tó yọ lórí burúkú tí ó mọ̀ ní obìnrin tí ó mọ̀ wà burúkú tí ò ní wúlò tí ò ní responsible bí o sọrú àwọn yẹn o bí ọkùnrin gidi because normal àwọn ọkùnrin tán dáa náà máa ń jìyà jù lọ́wọ́ obìnrin. Bẹ́ẹ̀ ni men wey good na dem dey suffer most for woman hand. Sọ̀rọ̀ mi yé yín ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n wá fi àwọn ẹ̀sùn tí ò nítumọ̀ kan àwọn ọkọ wọn tí wọ́n kúrò lé ọkọ wọn nísìn for years they are regretting today because nǹkan tán wá lọ ń face reality at 11th hour at the time tó ti already late. Kò yẹ kéèyàn ṣẹ̀ṣẹ̀ ṣàṣìṣe kéèyàn tó ṣẹ̀ṣẹ̀ wá mọ the truth. You learn from other people's errors. Mo ń sọ fún yín ìwọ tó bá ti lọ́kọ ó jẹ́ gbà fọlọ́run tó tọkọ rẹ̀ mọ̀ ṣàdúà ṣùgbọ́n tán bá ń sọ fún ọ pé nígbà náà ni wọ́n sì di ọ̀kan méjì ní ikú ni yóò sì yà wọ́n tán ń sọ yẹn dídán ló ń bá wí o kò bá wíwí yẹn kò ṣe monogamy o mò ń sọ fún yín o. So ẹ dẹ̀ kó gbogbo àwọn fáàsì gbogbo owó tó tẹ fáàsì sínú comment section mi ẹ lọ rèé delete ẹ̀ mò ń sọ fún yín kẹ́ ẹ ṣe normal kẹ́ ẹ ṣe ìwọ̀nba tágbára yín ká bó bá tiẹ̀ wá nù kádàrá ọkùnrin pé yóò fẹ́ yàwó yóò mọ̀ wípé ó wù òun lòun ṣe kì í ṣe wọ́n lo frustrate òun majority àwọn ọkùnrin tán fẹ́ yàwó tó pọ̀ lónìí frustration ló tì wọ́n sí. Ẹ mọ̀ wá tẹ fáàsì tí ò bá explanation mu ẹ mọ̀ tẹ sórí péèjì ti tèmi ẹ kó gbogbo àwọn fásìsì ìsọnù yín kúrò bí tó àwa ò ń ṣe òpè bí o we are not naive here o God has given us grace and understanding of his word. Gbogbo àwọn nǹkan yìí àní máa ní problem tó bá yẹ pa àti mọ̀ tẹ́lẹ̀ náà we didn't know all of these things before gbogbo ń tẹ́ ń sọ ìṣe bá jọ ń wí tẹ́lẹ̀ ni mò ń sọ fún yín pé nǹkan tí pípẹ́ yẹn ń sọ ó yàtọ̀. It is well with us o. Thank you guys.